Kálẹ̀ sà. Ilé olórogún lè tó sà, kílẹ̀ ńlá kọjá sà. Yes sà, mo fẹ́ fi ọ̀rọ̀ kan lọ yín sà. Ó ní ọmọ kan tí mò ń date recently bọ̀ ní àti ilé ẹ̀kọ́ ó sì ń pè mí. Bọ́ ó ti bímọ rí tó ń gbọ́ sà. Ẹ bá sọ̀rọ̀ sókè dáadáa, mò ń gbọ́ yín bàbá mi. Mo ní ó ti bímọ rí sà tó ń gbọ́ sà. Bẹ́ẹ̀ni sà. Bọ́ mo sọ fún mọ́ mi náà fara mọ́. Bọ́ létà ó máa ń sọ fún mi pé ìdí tóun àtọkọ òun fi fira wọn sílẹ̀ ni pé ó sọ pé òun ò lè tọ́jú òun pé ó rí àdàrà pé òun wá ń sọ pé ṣe bó lóhùn tẹ́lẹ̀ kó tó di pé ó kẹnu sóhun òun lóyún fún ẹ. Wọ́n ṣáàjì pa ìgbà tí èmi àti ẹ̀ wá ríra aṣọ lèmi ń tà. So ń gbọ́dọ̀ ẹnìkan ẹni ẹ fẹ́ máa fi ṣe rán. So mo mú kó lọ́dẹ nìyẹn. Mo fún láṣọ mo ṣe gbogbo ẹ̀ ó ṣàwá òkè. Ìjọ́ kan mi wà lọ́wọ́ wá ń trek lọ ní sóyè sí ọ̀dọ̀ wọn bí ọkọ̀ ẹ̀ ṣe rí nìyẹn. Àtijọ́ ìlọ ọkọ̀ ẹ̀ wá sọ pé òun tiẹ̀ fẹ́ rí i pé kinní kan ó máa lọ sọ́dọ̀ wọn. Ó máa gbé búrẹ́dì àti bóyá bíi nutrimilk lọ́pọ̀ fẹ́ lọ fún ọmọ tí kò lọ wò láti bóyá bíi 3 years. Ó ṣẹ̀ wá ń lọ sọ́dọ̀ wọn bíi kó máa sọ pé kó mú fún ẹ̀wà òun fẹ́ rí ẹni tí ó pè sẹ́ǹgbọ́fà. So ó ṣà máa ń lọ òun fẹ́ ṣe padà ó ṣà ń tẹ́kù rẹ̀ ó wá máa ń sọ fún ìgbà tó yá ìyẹn wá máa ń sọ pé ní ẹni báyìí tí òun ti ní ìgbà tó bá tó wọ́n máa pè gbogbo kọ́ọ̀tàn bá kọ́ ó máa dì ní ìṣẹ̀kín tó dọ́dọ̀ mi. Ìgbà tó ṣáyà mo ti wá rí i pé ó máa fi fóònù mi pé nọ́mbà ajá yẹn mo wá sọ pé má sì pè mọ́ ó ṣà máa ń bínú. Ìjọ́ kan wá tẹ̀sí ní wá rò pé ó máa ń sọ fún yẹn pé ọ̀rẹ́ òun ni ẹni tóun fi nọ́mbà ẹ̀ pè tó bá fẹ́ béèrè owó oúnjẹ ọmọ ẹ̀ lọ́wọ́ ẹ̀. Ìyẹn kan tẹ̀sí ní WhatsApp pé òun láìsí ní ilé ọ̀rẹ́ kan kò mọ̀ pé ọkùnrin ni ẹni tó ní WhatsApp yẹn mo ṣàṣẹ ní títí obìnrin kan sí. Ntẹ́ sọ láàrin yẹn ò yé mi sà. Ọkọ ẹ̀ ìgbà tó fi máa ń fi nọ́mbà mi pe ọkọ ẹ̀ pé òun fẹ́ gba owó oúnjẹ ọmọ ìyẹn máa wá pè pé nọ́mbà ta ló fi ń pè mí ó máa sọ pé nọ́mbà ọ̀rẹ́ mi ni kò ní sọ pé ẹni tó òun fẹ́ nìkan lòun fi nọ́mbà ẹ̀ pè. So ìyẹn ṣàtẹ́sí níjọ́ kan pé lágbájá báyìí sọ pọ́ọ̀rẹ́ òun ni so mo ṣàfẹ́ǹtì tó obìnrin kan sí ó wá sọ pé òun láìsí ó rò pé obìnrin yẹn lòun bá ṣàt òun láìsí ẹ̀gbìn ní ìròyìn tó táwọn jọ máa dé. So mo wá ń sọ fún pé ní ìbáṣe fóun fi nọ́mbà mi pè nìyí báwo lẹni ṣe máa mẹ́sẹ̀jì yẹn fóun láti ní ìròyìn sọ pé kò dẹ̀ mọ̀ pọ̀ fún ìrẹ́ tó ní WhatsApp yìí pé kí epo ti fi láìbù mi sínú danger bá yẹn tó bá wọn pè é tó ń fẹ́ nìsín ni ó ní WhatsApp yìí ṣé kò lè péjì yẹn pé kó pààyàn dànù pé mo ṣàfi sọ̀rọ̀ báyọ̀ ní rárá ṣe ní ìrọ̀lẹ́ tán tí yẹ kí wọ́n sì ń sọ̀rọ̀ ìgbà tó sáà mo ní mi ò ṣe mọ́ mi ò lè pẹ̀lú ẹ̀mí mi wéwu ó ṣàlọ bá mọ̀ ní wọ́n ṣàṣọ kí nìkan tó mo ní kó má wà sọ́dọ̀ mi ó máa wá sọ́dọ̀ mi ó máa jókòó sí ti rúmù wa mi sí ìgbà láàyè àtìgbà tí mo sọ fún pé kò sí nǹkan kan láàrin wa mọ́ mi ò fi bóyá sex àdéhùn mi ò fi fẹ́ jẹ́ kó wáyé láàrin wa. Á wá pọ̀nlẹ̀ fún mi gan pé òun kọ́ nìkan òun fi mi pé òun ti di mi màá ní òkè tó létà ó ṣàlọ sí ipò ó máa wá pè mọ́ èmi ó máa bá wọn send owó ó máa ṣe everything ó máa wá máa ìjọ́ kan mo wà ń ti ṣe mo wá ń sọ mọ́ èmi pé kó má jẹ́ kí n mọ̀ pé òun sì ń pé wọn. Kábíyèsí Ọlọ́run kó kàdé ọkùnrin tán pẹ̀lú ọ̀rọ̀ bàǹtàbàǹtà tó ń sọ yìí. Hello sir. Ẹ kálẹ̀ o. Ẹ̀mí mo pè ní ẹ̀kan. Ṣẹ́yìn lẹ pè lẹ́ẹ̀kan. Èyí ni mo pè lẹ́ẹ̀kan sà. Tí kọ́ka yín tó. Bẹ́ẹ̀ni sà. Ẹ ṣe. Tí mo ṣàrùn àti tí mo sọ̀rọ̀ lé ni pé ó máa fi mọ́ mi. Ṣé ẹ ti ní ìlọ kọ́ka lórí aago yín báyìí sà? Bẹ́ẹ̀ni sà. Ẹ ṣú ọ̀ṣà. Bẹ́ẹ̀ni sà ló fi ṣe káàdì yà. Ó máa fi mọ́ mi pé ó máa fi jẹ́ ìwọ̀n tí mo á ti ṣe rúùmù. Nẹ́tíwọ̀kì wa dábí tẹ́ wà yẹn nẹ́tíwọ̀kì ò dábí tẹ́ wà yẹn sà. Mo ti gbé kọ́ni jàpá. Nẹ́tíwọ̀kì ò dábí ẹ fẹ́ lò ó. Nẹ́tíwọ̀kì ò dábí tẹ́ wà yẹn sà. Ok, mo ti kúrò níbẹ̀. Ṣẹ́tí ń dọ́ńdà. Ó máa sọ fún mi pé kí wọ́n má jẹ́ kí n mọ̀ pé òun pè mí sẹ́yìn dọ́ta. Pé kí wọ́n má jẹ́ kí wọ́n mọ̀ pé òun pè mí tó ìjọ yẹn mo wá sọ mọ́ ìpè ọmọ yìí mo sọ pé kó má pè mí wọ́n sọ pé ó ń pè àwọn fún àwọn ìjọ yẹn wọ́n dẹ̀ sì ń ṣe bí mi pé kó má pè àwọn sẹ́yìn dọ́ta. Ẹ ló sà.
lórí ètò. Okay. Wọ́n máa sọ pé kí wọ́n má jẹ́ kọ́ mọ́ ó ṣàmà sẹ́ndì owó kí wọ́n ìjókòó kan pè mí pé kí kí kọ́ ìtẹ̀lẹ̀ mo wá sí tẹ̀lẹ̀ pé àkéwé tó ń pè mí ní pé àti tábàtì ẹ̀fẹ́ àmọ́ tó ṣòwò òṣù máa pè mí ni. Mo ṣàṣeyẹ pé ìgbà yẹn máa pè mí. Ó wá jíjẹ́ kan akọ̀wá sọ̀rọ̀ débi pé kí mi lọ sí ọjà níyà mi ò ní owó lọ́wọ́ mi jẹ́ kí n lọ sí ọjà kí mi ò fi lọ ra ọjà. Ó wá sọ pé àkókò wà lọ́wọ́ ṣàkọ́sọ ní ti pè ní ẹ̀kẹ́ àti owó ó pè mí ó ṣàbáyé sẹ́ndì oúnjẹ yà ní ìdè ó ní kókò ní títà ní ẹ̀pọ̀ ara wa ni. Àtìgbáyé máa pè ní fóònù ti mẹ́sẹ̀gì ní pẹ̀lú fún àǹtí ìjọ kan pé òun lòun fi mẹ́sẹ̀gì pé káàdì òun fẹ́ pè mí bí akáàdì tó wọ́n yà pé tí òun ò bá lè fẹ́ mi òun ò ní mú bọ̀. Èmi ṣàtọ́kùn jẹ́ pé èmi ti mú bọ̀ ní kó mú bọ̀ pẹ̀lú láì jẹ́ pé ọlọ́run ní ká máa ṣe fúnra wa làwọn èmi mo ti ṣe fún òun tó nǹkan kan ní òun tó ìgbàlódé wọ́n fẹ́ jẹ́ kí àgbá ìdìbò. Kí ni èjẹ́ tó bá mi sọ̀rọ̀ sà? 23 sà. 20 kí lẹ pé? 23 sà. 23 àbí? Bẹ́ẹ̀ni sà. Kí ni èjẹ́ arábìnrin yẹn ń tẹ̀? 21. 20 kí lẹ pé? 21, 2 years different sà. Ṣùgbọ́n ti bímọ fẹ́ nìkan tẹ́lẹ̀ single mother ni. Bímọ ọmọ ẹ̀ 3 years. Ẹn tó ọmọ ti wọ 3 years báyìí. Bẹ́ẹ̀ni. 18 ló fẹ́ nìyẹn. Bẹ́ẹ̀ni. Ṣé rí àtẹ̀yìn o ẹ máa gbọ́ o àti ẹ̀yìn o bẹ́ẹ̀ni àtàrábìnrin yẹn o ẹ̀ẹ́dọ́mọ tó kàn ní ẹ má bínú o àtẹ̀yìn o àtàrábìnrin yẹn o ẹ̀ẹ́dọ́mọ tó kàn ní ẹ̀yìn méjèèjì wọ́n nílé làwòkà tó sọmọ lórúkọ àkọ́kọ́ nìyẹn. ṣé dáàdì yín sì wà láyé? àmì ìdáìsà. ṣẹ́yìn làkọ́bí mọ́mí yín? no mi kò ṣàkọ́bí wọn mi. ẹ láwọn ẹ̀gbọ́n níwájú sà? bẹ́ẹ̀ ni tàmí láwọn ìta. aṣọ lẹ́ ń tà? bẹ́ẹ̀ ni. èmi á bẹ̀ yín máa rọ̀ yín ẹ taṣọ yín yẹn débi tó lápẹ̀rẹ̀ kẹ́ ẹ mọ̀ gba òjò àti gbẹ̀rún ẹ̀ kẹ́ ẹ dángájá pẹ̀lú bísínẹ́sì tẹ́ ẹ ń ṣe yẹn kẹ́ ẹ tó tọ́yẹ́ bí ọmọkùnrin kẹ́ ẹ tó nọwọ́ gẹ́ ìyàwó ẹ sì yẹn lé ní o. ṣe wá rẹ́lẹ̀ kejì ẹ má bínú o ẹ má bínú o ọlọ́run ní ṣèyá yín ní ọkọ̀ bá ń fi ta o. tó ti yé yín o torí mọ́mí yín sìn náà ìtọ́ fẹ́ máa kúkú pẹ̀lú ògùn àbáwáyé yín sìn mi understand ẹ̀. ẹ sọ pé ẹ fẹ́ èèyàn mọ́ màmá yín dẹ̀ tún pe ẹni yẹn ó tún sẹ́ǹdì kan sí wọn tí ẹ bá ní ìdí arábìnrin mọ́ pẹ̀lú àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ sọ síwájú yìí kì bá dáa kẹ́ ẹ fi sílẹ̀ kó máa bá tiẹ̀ lọ kódà tí n bá rí gẹ́gẹ́ bí ọmọ tàbí àbúrò tí màá sọ ni pé lágbájá ta lẹ tó ṣẹ̀ ta ló ṣẹ̀ ẹ tí ì fẹ́ra yín sínú ilé ẹ tó kọ̀ sílẹ̀ tọ́jọ́ kọ́ra wọn sílẹ̀ wọ́n tún ń pera wọn wọ́n tún ra bread lọ́sọ́dọ̀ ara wọn ìyẹn túmọ̀ sí pé bẹ́ẹ̀ ṣe ń ṣàyẹn òun náà ìyẹn náà ń ṣàyẹn níbi tó wà. mo sọ pé ẹ tí ì mọ̀ tó kàn àti kíní àti kejì yín tó yẹ kó kàn ẹ tí ì mọ̀ kò dẹ̀ nígbà tẹ́ ẹ fi ọ̀rọ̀ ara yín ṣàríkọ́gbọ́n ẹ mú fọ̀n pẹ̀lú ìgbésí ayé yín ẹ jẹ́ kí ìgbésí ayé yín ẹ jẹ́ kó ní structure náà ẹ lọ mójútó ṣẹ́ age 23 sí ní ọ̀nà sì jìn ilé làwọn kà tó sọmọ lórúkọ èèyàn lè wà lé 20 kò jọkùnrin kó má rì tó bá ríbi ṣe sí. ṣé ẹ mọ ìtàn tẹja aláàrán ẹyọ kan sìn ṣé ẹ mọ. 3,000 pa. kìló. 3,000. kì í ṣe ẹja aláàrán gidi lẹ́ ń jẹnu ẹja aláàrán tó jẹ́ òrígínà gidi kí mo pè òrígínà tó jẹ́ ẹja aláàrán gidi is 4,405. tẹ́ ẹ bá gé tóbi ẹ gé sí ọ̀nà mẹ́ta tẹ́ ẹ bá gé tó púpọ̀ ẹ gé sí ọ̀nà mẹ́rin àwọn arẹwà náà já mi tán níjẹrin mọ́ lánú ni. ẹja aláàrán 4,500 ẹ gé sọ́nà mẹ́ta ṣé wàá mọ iye aṣọ tẹ́tà ẹ má bínú o ìyẹn túmọ̀ sí pé 5,000 naira ò sí ọbẹ̀ mọ́ tẹ́ ẹ bá ṣe ọbẹ̀ ń sìn látòrí 10,000 naira lọ sókè ni. ẹ lọ mójútó ìgbésí ayé yín bàbá mi ẹ ní bàbá ìyálẹ̀ ní tó ti yé yín
ẹ lọ múlítò ìgbésí ayé yín, ẹ kúrò nípa ọ̀rọ̀ ní single mother dé ọ̀nà yín sì dì nínú ayé. Ètè bá wa ní jẹ ẹ má fi run mú o, so ti yé yín o, torí tóbìnrin bá fẹ́ ṣe nǹkan kò sí gbogbo ọ̀nà tóbìnrin ò lè gbà tó bá fẹ́ fi ọkùnrin wà láì yóò fẹ́. Wọ́n ló kọ́ yín mọ̀ ṣe o. 07048